Olakunle mi Fasasi máa ní. Yé kí kókó ọdún òye ẹ bá mi kí kókó ọdún. Olakunle tí ń sànjọ́ bí ẹ kí kókó ọdún. Yé kí kókó ọdún òye bàbá mi Olakunle mi kókó ọdún. Sulaimanu tí ń sànjọ́ bí ẹ kí kókó ọdún. Sulaimanu mú jójó jàre. Olakunle mú jójó jàre. Torí pọ́dún tí ń bá ọ láyé. Torí pò ní sójú ẹ̀mí rẹ̀. Àrọ̀ yìí àdàríwò bó balẹ̀ mú. Ọ̀rọ̀ yìí àdàríwò bó balẹ̀ mú. Ọ̀rẹ́ bá ọkọ̀ lẹ́jọ́ bí ó. Olakunle Sulaimanu Olakunle Fasasi máa ní. Prince Sulaimanu àrí Olakunle Fasasi mo rí ìfà lọ́dọ̀ àwọn bàbá rẹ̀. Orin lọ́yọ̀ mi rẹ̀ gangan ọjọ́ màmá fi ọ sáyé. Ó wá ní tètè kú torí mo rójọ́ ìlà lójú rẹ̀ gangan. Fasasi àrí ọkọ mi Rachel Fọláṣadé tó dolóògbé lọ́jọ́ sí. Ikú wa ní jẹ́wọ́ òǹtẹ̀ láwùjọ gangan. Ìwọ lọmọ late Alhaji Y.O. Fasasi o. Bàbá ọlọ́pàá mo rí bàbá rẹ̀. Mẹ̀bí wọ́n lọmọ late Mrs. Bilawaju kẹ́ńkọ́ Fasasi ààrẹ ni o. Ó wà ní tètè kú. Ààrẹ ọ̀sẹ̀ máa lé ní. Olakunle Sulaimanu Prince Sulaimanu Olakunle Fasasi máa ní. Bàbá Zainab ọmọ darapọ̀ Olakunle Fasasi. Bàbá Jubrilu ọmọ Dàmọ́lá Olakunle Fasasi. Mi bá àwọn ọmọ rẹ̀ náà ní kó sá máa yẹ̀yẹ́ láàrin wọn lórí ọmọ ni wọ́n sì. Ọ̀rẹ́ àrídùnnú rẹ̀ wá ní ìbànújẹ́ mọ́ lọ́wọ́. Aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Flame Patches níbẹ̀ ní Nàìjíríà àti United Kingdom nílò òyìnbó. Ó màmá ní kó sájò bí èéfín lọ́la rọ̀ wọ́n bá. Ọmọ ni wọ́n rán mi wá bí òwò. Mi bá wọn mọ̀ rẹ lọ́nà máa lò ọlọ́gọ̀ ẹnu. Wọ́n pa kéwì àgbáyé dákun bá wa kí bàbá wa o. Bàbá ẹni Lékunlé ìyá ẹni lòṣà ọjà. Wọ́n pé gbóníkun kólókò má lè roko. Èrò nípọ̀ lọ́jà ká máa fi. Ọkùnrin onípọ̀pọ̀pọ̀ títí káwa máa mọ bàbá wa. Zainab ọmọ darapọ̀ Olakunle Fasasi ọmọ rẹ ni ọ̀rí àti Jubril ọmọ Dàmọ́lá Olakunle Fasasi máa ní. Mi bá wọn ọmọ rẹ náà ni. Àwọn lọ́nà máa kí bàbá wọn. Wọ́n pé jíjà wa ní tí o ti gbọ́dọ̀ fọmọ wa lójú. Wọ́n pé kíkú má pa ọ́ kárùn-ún má ṣe ọ́ o. Wọ́n pé ó má ṣẹlẹ̀ ànílé ayé o. Àwọn àbúrò rẹ̀ ń kọ́ ṣé wọ́n ń bẹ̀ láàfíà ara. Mrs. Fatima Adéọlá Kọ́lá Táíwò ṣé ń bẹ̀ láàfíà ara. Mr. Akeem ń kọ́ Akeem Ọlátúbọ̀sún Fasasi máa ní. MD ṣé ń bẹ̀ láàfíà ara. Alájà Mujida ń kọ́ Mujidat Ọláòtí ọ̀la ìyá mo kí n abẹ́ wọn fa. Mr. Kazeem Fasasi wọ́n náà máa kí ọ dáadáa Sulaimanu mi. Mr. Lateef Fasasi ń kọ́ o. Mi bá wọn àbúrò rẹ̀ dáadáa ni. Wọ́n pè ń bá wọn kẹ́gbọ́n àwọn olóríire. Adùnbarin máa tó ṣì ní. Orí àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń kọ́ sí wọ́n bẹ nínú ilé ní àbọ̀ròdì. Mrs. Ọlábísí òní ó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ o. Màmá ní fẹ̀yìntì lékú lọ́wọ́ láṣẹ Elédùmarè ọba. Mrs. Ọlátútù ń kọ́ Látútù okùn ọlá. Òní fẹ̀yìntì lékú lọ́wọ́ láṣẹ Elédùmarè ọba. Mi bá wọn ẹ̀gbọ́n rẹ̀ dáadáa. Orí wọn wá ní kí ọkùnrin láwọn bàbá rẹ̀. Àkọ́mọ́jú ṣé máa rìn sóbẹ̀ yẹn ni. Mi bẹ́yìn lọ́mọ àlíwò nìbàdàn lórí ọ̀rẹ́ ọmọ àjòrò sùn. Mi bọ́lọ̀ tán bá sínétọ̀ Lékan Balógun ní Olúbàdàn gbogbo Ìbàdàn lórí ọ̀rẹ́ ọmọ àjòrò sùn. Orí àkànmú ẹ̀dùn mo pé ṣé máa rìn sóbẹ̀ yẹn ni. Ẹ̀yin lọ́mọ kí ládé gbò
ẹ̀yin lọ́mọ odò lára odò ara ìṣẹ̀rin ni ọmọ oṣù ọmọ akẹsàn lọ́rọ̀ ọmọ ẹnìkan ò ṣẹ́rọ ẹni ẹ̀yin lọ́mọ òkè dúdú lẹ́gbọ̀n kó palà àbúrò nílé yín ìṣẹ̀rin mọ̀lẹ́ ọmọ lọ́hùn kọ tó ní ìṣẹ̀rin ni ẹ̀yin lọ́mọ arú dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ wọ́n mi bàbá ẹ̀yin ni ọmọ wájú ọlọ́kọ̀ ti ṣòwò ẹ̀yìn kúlé ọlọ́kọ̀ àṣegbèjì ìlẹ̀kẹ̀ agbèdégbèdé ọlọ́kọ̀ tí máa tàn yẹbẹyẹbẹ lójú omi gangan ọmọ máramárà tíra gbàrú lóòjọ́ lẹ́yìn èkó lẹ́kọ̀ọ́ sùlà ìwọ̀nà mi dáadáa ọmọ aró dẹ́dẹ́ wọ́n mi bàbá ẹ̀yin ọ̀rí ẹ̀yin Ìbàdàn lé Olúyọ̀lé ọmọ àjòrò sùn Ìbàdàn lé Olúyọ̀lé ilé ọmọ àjòrò sùn ogun òkó bàbá yín rí olórí olóògùn bàbá yín jẹ́ Ìbàdàn làbẹ̀ kó má jagun máa ò títún bá nẹ fi wọ́ ògùn ní kíkankíkan ẹlẹ́yẹlé lomi títẹ̀rù tọmọ láyé bò mu àṣejì rẹ̀ lómi àbòmú bò wẹ̀ nílé Ìbàdàn nílé Olúyọ̀lé lẹ́yìn AKEWIAGBAYE ká má lárùn kọ̀ọ̀kan lára ìjà gbòòrò làrùn Ìbàdàn tònítànà tí mo dé bábọ̀ ọmọ òjò àrìbọ̀ ẹ̀sùn gbé olókojò lólẹ́yìn Bájídé ọmọ oníkèrè Orísun Láìmọ́nù mi ò mo pé ẹ̀yìn wéré bóyá o lè rí ké ládọjà ìké ládọjà lẹ́yìn mi ọmọ oníkèrè tònítànà máa dé bábọ̀ ọmọ òjò àrìbọ̀ ọlọ́jọ́ bí mo pé o máa dáná kọ̀jọ̀kọ̀jọ̀ ọtí wá sọdún èyí mo pé ká túnjọ péjú ṣe tẹ̀mí sí nínú owó iná láǹpẹ̀ ló dẹ̀ra pẹ̀ láyé kó tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ aláṣẹ iléeṣẹ́ flavour cheese ní Nàìjíríà àti United Kingdom nílùú òyìnbó iléeṣẹ́ rẹ̀ ò ní jóná àfẹ́pà láyé máa ń fẹ́ ná ayé ò ní fẹ́ ò pa kàn mú mi akọ̀mọ́dù ó ti sọdún èyí mo pé ká túnjọ péjú ṣe tẹ̀mí sí nínú owó tirẹ̀ gbogbo pẹ̀ láyé kó tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ kò sí bó ṣe lè pẹ́lẹ́ ayé tó o màmá ní mọ̀sàrí àwọn ọmọ rẹ̀ ijó àjùmọ̀jù kò ní déjọ́ ọ̀nà kan ló jágo àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rí ló máa ṣe òye. mo pé tọ́ba níta ní nkọrin ìwé látẹ̀kọ́ o máa pọ́lá mi lẹ́kàn lèmi jẹ́ Ibrahim Idris tara ìfẹ́ AKEWIAGBAYE mo pàgbọ́ tún gbọ́ níṣẹ́ ìwé lọ́dọ̀ ọtí wa kan òpó olóró ọmọ ìyá ọ̀la.